nítorí Àkànjí Adé tí ń jẹ́ Saidi mi Àkànjí di méjì lọ́dọ̀ mi Akasho lórí rọ Àkànjí Saidi o tímọ́tímọ́ Àkànjí Saidi o ẹ̀mọ́ ń taláyé máa ń fẹ́ àgbàlagbà ni ó kàn lè wọ́n ránẹ̀ ó lè gbéṣẹ́ nìsọ́rùn ẹ jẹ́ ká ṣeré àgbà fún pátápátá. kọ́kọ́rọ́ tó ṣí tó tì í o lórí rọ́mọ mojú ẹ̀ dáadáa. Àkànjí Adé ìjápá ò lọ́yàn tó máa ń fọmọ mu. Má gbọ́ mi olórí ẹbí iwájú ìjàpá igbá ẹ̀yìn ìjàpá igbá bí ìjàpá bá lọ sóde tó bá lọ jẹun a máa wá wojú ọmọ ẹ̀ bó ṣe ń wojú mi ọmọ tó bá ń wojú ẹ̀ á dẹ̀ máa yó. Muffy Sabaika bákànjí Adé bá ti ṣe 400 fún iyún ti tó èmi ń gbọ́ owó mi dáadáa. Mo mọ̀ pé mo tóbi lọ́wọ́ Saidi kò dẹ̀ ní yẹ́ ní 400 tí mo sọ yẹn. Àkànjí Adé Àkànjí Adé olúwa mi Àkànjí Adé o Àkànjí Adé Àkànjí Adé Saidi Àkànjí Adé Saidi olórí ẹbí lẹ́rì yẹn Àkànjí ìlà oyè bá ń pé yegede àwòyà lẹ́yìn o ilé alákọ̀ọ́jì láyà. yegede àwòyà lẹ́yìn ilé alákọ̀ọ́jì láyà o. yegede òṣè Saidi Àkànjí Adé mi. Àkànjí Adé ọmọ arówólò yegede àwòyà lẹ́yìn o ilé Saidi ìyára ẹ̀yà o. yegede àwòyà lẹ́yìn ilé Saidi ìyára ẹ̀yà o. Aládé torí Ọlọ́run mo fẹ́ gbólówó orí mi dìde Àkànjí Adé. Èmi lọ́mọ Àkànjí tó ń jẹ́ Saidi. Àkànjí àna Kọ́láwọlé tó ń jẹ́ Wàsíù olùgbàyè ọkọ Yẹtí bèbí. Ó jáwó kábíyèsí aṣòro táláyà mo kí ẹ Saidi mi. Sabaika ẹ̀sùn ọmọbẹ̀ ó yẹ máa bọ̀ ẹ máa wá gbowó. Ẹni lọ́jọ́ èrè pé ká fẹ́ lọ gbà yìí wálé. Olówó orí mi Àkànjí Akasho kọ́ ló ń ṣòde. Ìjẹ́jọ́ ni mo ṣọjọ́ bí mi kó má pọ̀ púpọ̀ torí Ọlọ́run. Àkànjí ó Muffy Sabaika ló ń ṣòde. Muffy Sabaika ló ń ṣènáwó. Àkànjí bí mo bá ti ń pèrè ẹ̀ màmá rire. Bí mo bá ń pèrè ẹ̀ màmá rire. Kòyókòyó táwọn bí kì í ṣọjọ́ bí wọ́n á ní yegede àwa ò yà lé wọn o. Ilé alákọ̀ọ́jì láyà yegede àwa ò yà lé yìí. ilé alákọ̀ọ́jì láyà o. Àkànjí gbogbo lólùfẹ́ mi ẹ jọ̀wọ́ ẹ má ṣe bínú. Mo ń bọ̀ níbẹ̀ nítorí Ọlọ́run ọba. Gbogbo yín pátá la máa forin kí ẹ̀jẹ̀ ń Àkànjí tó ń jẹ́ Saidi o. Ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́. Ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́. Àkànjí ewé ayò. Ewé ìtúwèje. Ìtún ló ní kọ́ máa tún ẹ ṣe. Ìfà ló ní kọ́ fà ẹ mọ́ra.
Ifá ló ní kan fà ẹ́ mọ́ra akíbi inú ogun atare ogun méjì ọkà bàbá o ogun mẹ́fà ọkà wáṣẹ́ orí ló ń túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ ìmọ̀ tún ìmọ̀ ọjọ́ ìmọ̀ ẹni ìwọ̀n kì í dálẹ̀ tán bá lọ mẹ́lẹ́mọ́ kàn fi jóye ẹlẹ́mọ́ akọ̀jì kàn bá lọ mẹ́fìrì kàn fi jóye ẹrùkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọn wá lọ ń pẹ́ mọ́ ẹ mọ́ olóko jẹ akọ̀jì wọn ń pa Ajídọ́lá ọmọ Ògún wọn wá ń pa Jíyọ̀dá ìsìbà ọmọ Àkàràmọ̀gbà o wọ́n jà sí àkàdá jẹ alásà ọmọ bá Ìjẹ̀bú mèrè odòkòlùkẹrẹ ajagun lálólòdè ọ̀run ìṣẹ́yìn tó bá ṣe pé tiẹ̀ o bó jẹ tẹ̀bí yẹ bó jẹ tọrẹ o náà bá ń darí jọ wí àgbèrò ní ikú gbọ́wọ́ ọwọ́ tí ṣe gidi bá gbé ayọ̀ tí ló máa ń gbé ayọ̀ tí láyọ̀ mọ́síra ọlọ́run kó máa padà lẹ́yìn ẹ̀ o. kó máa gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Akànjí bàbá lóye kó máa padà lẹ́yìn ẹ̀ o. kó máa gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. kúlẹ̀ mọ́ túndé agbọ́lọ́hùn. Túndé mọ́síra lóhùn bí ọjọ́ o. Akànjí o agbọ́lọ́hùn bí ọjọ́ nínú eléré Sabaika alani mọ̀sùlá ló sọ bẹ́ẹ̀ ó ní yegede yahuyale ilé alágọ̀ jìlá yahoo. yegede yahuyale ilé alágọ̀ jìlá yahoo. mọ̀sùlá tún mi mọ̀ kíákíá onírọ́fì àtúmọ̀rí ẹni bẹ́ẹ̀ aya padà Túndé Akímù o Túndé Akímù mọ̀mọ́ kíákíá Akànjí lèsì mọ́tò kálórì lójú àwọn lèsì mọ́tò jò mọ́lẹ̀ o Akànjí jẹ́jẹ́ lọ ká mọ̀ mí lọ jẹ́jẹ́ lọ ká mọ̀ mí lọ ẹni yàrá àṣọrẹ́ yàwó ẹni ìmọ̀ bá ń fọ bá ṣeré ẹni jẹ́ méjò kò máa ní fọ ká ṣeré Rafiatu ẹni ìmọ̀ bá ń fọ bá ṣeré ẹni jẹ́ méjò kò máa ní fọ ká ṣeré. Bàkẹ́kẹ́kẹ́ kìlógó olùgbòhùn Rafiatu ti yẹ lámì ń ṣe. Akim Saheed Akànjí ó ti wáyé ọlánà tójú kò ní kórì kọ́rí ẹ̀ kárí tó ní rú tó ní yọ̀ wá òwe ṣàṣàrò wà á mọ̀ rówó ṣàyè ọmọ rówó lò wà á mọ̀ rówó ṣàyè wà á rówó rẹ̀ gbà wọ̀rùn yẹlá mi ṣàyè jẹ́jẹ́ ṣàyè jẹ́jẹ́ bàdà. Akímù mi ọmọ àròlé mo rí ẹni bẹ́ẹ̀ o. Akímù bàdà mo rí ẹni bẹ́ẹ̀ ọkọ̀ Rafiatu mi Akímù mi o. Akímù ó ní yegede àhóyálé ilé Akímù ìṣàlà àwọ̀ o. yegede àhóyálé ilé Akímù ìṣàlà àwọ̀. Akímù ìrèdè o ìrèmàdé ìrèdè o ọmọ bàdà Akímù ìrèdè. Akasho lórí rọ ìrètí dé ìrèdè o ìrèdè o ọmọ àròwọ lè ní tẹ́lẹ̀ ìrèwọlé dé
ọmọ arówó lò. mo ṣe bá o alákànjí mo ṣe bá gbàgbà ọmọ arówó lò. mo ṣe bá wa láwọn. mo ṣe bá o mo ṣe bá o mo ṣe bá gbàgbà. bàbá Ṣọlá máníjà ẹ má jẹ́ kẹ́rù ó bà mí o mo ti ń ṣeré ìbọn ọjọ́ pẹ́ o arówó lò lóyìn mi lòun padà sí wéré. Àkànjí ló ní máa kọrin wípé ẹni bá ń kọrin tó bá fẹ́ kọ́gbọ́n. pẹ̀lú làkàyè kó. kó wá dọ̀ wá kó wá jẹ́ tirẹ̀ ni kó wá jẹ́ tirẹ̀ ni ọlọ́run ò ní jẹ́ kí Sáyídì. wọ́n lọ́run ò ní jẹ́ kí Sáyídì. Àkànjí òní rẹ̀yìn. Alákànjí òní rẹ̀yìn. ọkọ Yínká ọmọ Àwórì ni wá ọmọ Àwórì ni wá nílùú Ìtẹ̀lé náà gbé bí wà lọ́mọ o. Àkànjí máa rówó lò bàbá tóbi lójọ́ o bàbá tóbi lójọ́ ọkọ Yínká bàbá Ọmọrìnsọ́lá bàbá tóbi lójọ́ bàbá tóbi lójọ́ aláṣẹ Pepsi la resources wọ́n ń talẹ̀ wọ́n tún ń ta bọ́ọ̀tò Akasho lórí rọ social club ni wọ́n wà ó lábúlé Ẹ̀gbá ó tó ti ń ṣe dáadáa ẹ̀gbọ́n Akímù Bàdà ní Ìtẹ̀lé ó ẹ̀gbọ́n Ṣọlá rówó lò ẹ̀gbọ́n Olúgbòde Ṣàmú Sáídì mi ẹ̀gbọ́n Babátúndé mi Aládé bá ń tọ́jú Lárẹ̀wájú Fátíù ọmọ Ìlọrin Àfọ̀njá ó yẹ wípé arówó lò ní Tẹ̀lé o ní wọ́n bí ẹ̀ Àkànjí adé mi ní Tẹ̀lé ní wọ́n. Bàbá tiẹ̀ kò ṣe fọwọ́ ọ̀rọ̀ sẹ́yìn. Bàbá tiẹ̀ kò ṣe fọwọ́ ti sẹ́yìn. Ní Tẹ̀lé o. Sàbáìkàdà Muffy ní Tẹ̀lé ní wọ́ọ̀bì. Àkànjí o Àkànjí o Àkànjí o arówó lò Àkànjí o. Ọlọ́run máa padà lẹ́yìn yẹn láyéláyé Àkànjí o Àkànjí o Ọlọ́run máa padà lẹ́yìn yẹn láyéláyé. ọmọ arówó lò ní Tẹ̀lé ọmọ arówó lò ní Tẹ̀lé o ọmọ arówó lò ní Tẹ̀lé. Àkànjí adé mi Sáyídì. Àkànjí adé mi Sáyídì. ẹ̀gbọ́n Babátúndé mi Aládé. ọmọ arówó lò ní Tẹ̀lé ọmọ arówó lò ní Tẹ̀lé. Àkànjí ti bèrè fún kò tí pẹ́ jù láti débi tó fẹ́ dé. Kò tí pẹ́ jù láti jẹun tó fẹ́ jẹ. Kò tí pẹ́ jù láti débi ayọ̀ ẹ̀wà o. Gbìyànjú o kò bá wọn délẹ̀ ìlérí. Kò tí pẹ́ jù láti débi tó fẹ́ dé. Kò tí pẹ́ jù láti jẹun tó fẹ́ jẹ. Àkànjí Saheed mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Kò tí pẹ́ jù láti débi ayọ̀ ẹ̀wà o. Gbìyànjú o kò bá wọn délẹ̀ ìlérí. Àkànjí Saheed mo dúpẹ́ ó pọ̀pọ̀ lémi Àkànjí o. Àfihàn kò gbọ́dọ̀ jẹ́. Ẹ̀pà rówó lè yé túndé ọmọ rówó lè ní Tẹ̀lé yóò ṣe. Ó máa kó kalẹ̀ yọ̀ mí méjì. Sídé. Ẹ̀yin olólùfẹ́ mi Mr. Muffy gbogbo yíyan ṣe. Ó fòṣì.
ojú ológo rí kìsà kó tó rògòlò láyé ń bí. adébí tó fẹ́ dé ó lálàlà ajíbọ́lá obìnrin ó ṣe. ojú ológo rí kìsà kó tó rògòlò láyé o. káyọ̀ máa fògo mi wọlé kí n lè rògòlò wá mi. kókò tèmi má ṣe bá mi ní bójì kí kojú jù máa pa mí o. ọ̀kànjá design jù láti jẹun tó fẹ́ jẹ́ kò tí pẹ́ jù láti débi ẹ̀yọ̀ ẹ̀wà o gbìyànjú. má ṣe jẹ́ kí ròdò ẹ gbàná ẹ. àná ti lọ ọ̀rẹ́ mi kò ṣe lé mọ́ òní látọ́kùn fọlá bó ṣe máa jẹ́ ọ̀la tó ń bọ̀ lójú wa lọ bá ò lè sọ bóyá máa bá a lọ́mọ ní ìṣègùn gbọ́ pẹ̀lẹ́ kí bá ojoojúmọ́. ajébórí àná ti lọ ọ̀rẹ́ mi kò ṣe lé mọ́ òní látọ́kùn fọlá bó ṣe máa jẹ́ ọ̀la tó ń bọ̀ lójú wa lọ bá ò lè sọ oníṣègùn gbọ́ pẹ̀lẹ́ kí bá ojoojúmọ́. ayé wá fẹjọ́ sùn wọ́n lọ ti pààyàn ọtí nírọ́ kò rí bẹ́ẹ̀ wọ́n mú lámùjú ni. ayé tí bébí yé túnde tọ́jú àmọ́ pé adé mi ò pẹ̀lú ayé túnde. bá a tọ́jú àmọ́ pé mi gòdò ṣe gan. ẹ bá ká mọ̀ pé èèyàn yé túnde. tọ́jú ẹ̀ àmọ́ pé ilẹ̀ yé túnde àjọ ń wà nìyó àjọ ń ṣe nìyó àjọ lẹ̀pọ̀ nìyó èèyàn ti ṣọlá ọmọ arúgbó ṣayé. kádìjú sómi ọní ti kú. káwọn ẹni tó sùnkú wọn ni. bàbúrìbùrì káfẹsẹ̀ kọ́ o. káwọn ẹni tó ṣe ní bọ́lá. ó lè sábà ìka inú kan láwọn lóye tó dé. oríṣiríṣi aṣọ lè dáwọ́ sọ̀rùn. oríṣiríṣi aṣọ bò wọlé. Yétúndé èyí náà ṣe bí o ṣe rí ìyá ara mi. Ibẹ̀ mọ̀ pa mo yọ bèbí àfi kọ́lọ́hún máa ṣọ́ ọmọ ẹ̀dá burú wọn. Yétúndé ara la mọ̀ ṣáni lówí tó fi jẹ́ pẹ́ nìkan. Àmọ̀ pé ó yọrí ìjà pẹ̀lẹ́ àmọ̀ pé àdéhùn àmọ̀ pé kórí ẹni èèyàn Yétúndé mi bá tọ́jú ẹ̀ ìṣọ́lá dé mi ọmọ ọ̀rọ̀ ṣayé àmọ̀ pé jẹ́ ìjà ẹ̀tọ́ Mr. Muffy Adisa. ọmọdékunlé má jẹ́ wọn kàn rárá. Yétúndé ilé ayé sì níbi tán ibi tara yé sọmátì àtọgán kọ́ má jẹ̀mí má yé òun lè rí wíyó ìtura súnlá Fatima òun yẹ gángan rè sọ bẹ́ẹ̀ àwa ò ní ṣe ohun tí ò dá pẹ̀lú yín. a ṣe bàjẹ́ ó ṣe bí ẹ̀hún làwọn èké kíbọ̀dà bèrè ó lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀. kò fòṣì àwa ò ní ṣe ohun tí ò dá pẹ̀lú yín táwọn bá wá ṣe ohun tí ò dá pẹ̀lú wa kò sóhun tá a ṣe. ó fòṣì ó lọ bẹ́ẹ̀. a ní kọ́bọ̀ ọlọ́run mi ṣèdájọ́ ìdájọ́ ọlọ́run mi kò kí ń pẹ́ mọ́. mo yàn fílẹ̀ èèyàn tí ológo tẹ́lẹ̀ tó ń bó lóforìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà lè sọ ìbàjẹ́ èèyàn náà lè ṣe. ọ̀rọ̀ wa lè sọ wọ́n di ìrẹsì ọ̀rọ̀ wa náà ní padà tó wọ́n pa. ó fòṣì. ṣàdéjà fún kúrú kalẹ̀ mórí ẹ. èèyàn méèyàn
olúborí mi jí wọn bàbá tèjì máa ó kú àdùn ó ti mi ojú òní tiẹ̀ olúborí àpọ́nlé ara ẹ kúnlé kò ní ìbàjẹ́ làṣọ ló wọn bá tọ́jú ẹsẹ̀ jí ọmọ alájà yóò olúborí èèyàn dẹ́kunlé mi mọ́ mi àdìsá ọ̀kadà rí ṣe mí o ọmọ ẹlẹ́lọ́mọ. Lágbo wọn fi nìyó. Ṣadé jà fún mo bá rẹ̀ dé. Lágbo nìyó. Kò fowó rọlá Fatima tàmí o kò bó ṣe. Kò fò ó dà gògòrògògòrò. Èmi tọ́pẹ́ fowó rọlá mi ìyẹn Fatima. Owó mọ̀dá àmẹ́dá mọ̀dá tàbọ̀ lọ́rẹ́ mọ̀dá àmẹ́dá mọ̀dá tàbọ̀ ẹ̀yẹ́. Bá ń tọ́jú ẹ̀ alájà tèmi tọ́pẹ́ àbẹ̀ èèyàn mi sámọ́ mi àti wà ti pẹ́ o. Kò fò ayé rẹ̀ ṣe ọlẹ́ ànímọ̀ náà mi tọ́lá sí. Ọlọ́run gbé àlejò èmi sọ̀rọ̀ ju gbogbo yóò lè pariwo mo ṣẹ̀ṣẹ̀ kéré lòlò. Abẹ́ babadé ṣe wà mo rí ẹ níbẹ̀ o ṣe tí aláàjì àríkàdé mọ̀dínà wá ẹ̀gbin èèyàn tèmi mọ́ mi yóò ṣe gan kò fò ẹ tún sọ bẹ́ẹ̀ àwa ò ní ṣe ohun tí ò dá pẹ̀lú yín. Aṣèbàjẹ́ ó ṣe bí òun là ń wí aṣèbàjẹ́ ó ṣe bí òun là ń sọ Ajíbọ́lá ó pọ̀. Ẹ̀yin bá wá ṣe ohun tí ò dá pẹ̀lú wa kò sóhun tá ń ṣe kò sóhun tá ń ṣe àwọn ní kọ́bọ̀ ọlọ́run mi ṣèdájọ́ ìdájọ́ ọlọ́run mi ò kì í pẹ́ mọ́. Èèyàn tèmi sábà ìkan mú bú. Ọmọdé kúlé. Ọlọ́run làwọn gbójúlé. Kò fò ló jẹ́ kọ̀rọ̀ yìí gún régé. Láńlẹ́yìn lọ́gbọ́n ọkọ̀ fún ọ. Ẹni ọlámi àníkẹ́. Kò kalẹ̀ Jíbọ́lá. Mo rí ẹni bẹ́ Jíbọ́lá. Èèyàn tèmi Muffy. O ṣe tí ìyá àlàyé yóò ṣe. Ajíbọ́lá ó láìkí ẹ̀. Ẹwà ògo mo rí ẹni bẹ̀ èèyàn dẹ́kunlé o. Èèyàn ti tí ìyá àlàyé yóò ṣe gan. Ẹwà ògo èèyàn tèmi. Ẹwà ògo ọmọ mo rí ẹni bẹ̀ ẹwà ò ṣe o. Ẹwà ògo ọláyìn ló wà lórí wọn. Gbogbo ìjà ní kí. Ẹwà ògo ọláyìn ló wà sẹ́. O lè máa jábọ́. Ó ní wọ́n lò wọ́n. Face to face. Face to face. One on one. Tó bá ṣe bẹ́ẹ̀. Ó máa tẹ́. Ó lọ bá. Ẹwà ògo. Happy birthday in advance 29 tó ń bọ̀ lọ́rùn lóṣù tó ń bọ̀ lọ́jọ́ bí ẹ. Ẹwà ògo. Ẹwà ògo ìṣọ́lá ń pọ̀ o. Lórí àtìkádé di sọ. Tó bá máa dúdú. Eléyìí tó jẹ́ pupa wọn dàbí òyìnbó. Ọmọ tó bá wá sàgbó lórí tọmọ kọ́ mu. A lè sọ pé àǹtí àṣà ni. Àṣà ni. Àṣà ni. Ọmọ mi ò bàjẹ́. Àṣà ni ó bàjẹ́. Ẹwà ògo. Ẹwà ògo. Happy birthday in advance. Aya tí aláàyè tí aláàyè tí aláàyè. Ajíbọ́lá. 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 Orí ẹ níbẹ̀ ó dúró. Jíbọ́lá mo rí ẹ níbẹ̀ o.
èèyàn kò fún Fatima àníkẹ́ adéwìn ṣàdéjàfógún kọ́lẹ̀ ọmọ gbogbo lè ń kọ́ ṣàlàfíà lẹ́wà. Ajíbọ́lá mi bébí yéṣu. Ó sanwó. Ìyá Àdìsá Mr. Mọ́hìndógúnlé. Ó sọpẹ́. Ọmọ pẹ̀lú Ajíbọ́lá. Ìyàndékúnlé mi mọ̀ fi bàbá ọgbọ́n. Iṣẹ́ ló múnú mi dùn ó ló múnú mi dùn. Inú mi dùn, kẹ́ríkẹ́rí. Ó ṣe Ajíbọ́lá. Iṣẹ́ ló múnú mi dùn ó ló múnú mi dùn. Tó bá ti gbórin mọ́ fi Àdìsá. Kò sí rònú ara mi máa yá gágá Jíbọ́lá. Kò sí rònú ara mi máa lé gbogbo. Aṣíwájú mo ti tẹ̀. Tẹ̀síwájú o. Yọ̀mí mẹ́tì mo ti tẹ̀. Síwájú ìtẹ̀síwájú mi ló mú mi ṣẹ́gun tí mo ti ń jábọ̀ láti kékeré wá. Ọlọ́run mi ló gbé mi. Àtàṣà ni mo kú mo gbé mo dára. Okú mo dáràn, Ajíbọ́lá lélẹ́yìí. Ó lẹ́nu níbẹ̀. Ṣadé Afọláṣadé ọmọ Qibla Ṣadé dòdò. Ó ti pọ̀ pọ́npọ́n, Ajíbọ́lá lélẹ́yìí. Ó lẹ́nu níbẹ̀. Ṣadé dòdò ọmọ Qibla. Ó lẹ́nu níbẹ̀. Èèyàn làbí mi ń dà bàbá Bọ́lá wa. Olówó lajá gbé, ilé olówó lẹ ṣí gbé, ìbẹ̀rẹ̀ kò gbégbó. Ó ti pọ̀ pọ́npọ́n, ìbí kan ò lè ṣe. Ilé wo ló lajá gbé, ilé olówó lẹ ṣí gbé, ìbẹ̀rẹ̀ kò gbégbó. Jíbọ́lá ló lórí mi jọ bá mi ṣe tètè bá mi ṣe tèmi lákòókò. Mo ti dúró dé bùkún olú. Ìbùkún olú. Ó ti jẹ́ tán lọ́dọ̀ ẹ̀ ó ti jẹ́ tán ọmọ ẹ̀dá ẹ̀ máa rẹ̀ dà kú. Olólówó kì í ṣọlọ́wọ́ Rashida ọmọ àṣírí ẹ̀ lógo tó bá ló wà wọ́n gbọ́ ló tó bá lọ́la wọ́n gbọ́ lọ́la tó bá ló wà wọ́n gbọ́ ló. Jíbọ́lá mo ń bà lọ ẹ̀yà Àdìsá mi mọ́ bí o kúlékúlé Àdìsá kúlékúlé Àdìsá kúlékúlé bàbá gbọ́n. Màjò lọ tinú kẹ̀kẹ́ jà o yóò ṣe tinú kẹ̀kẹ́ jà mìíràn ìtàtà lọ́nà mìíràn tó dùn ká. Iṣẹ́ táyé mọ̀ wá mọ̀ tó sọ wá dọ́ba.